Ojúmọ́ ire ló tún mọ́ wa lónìí, ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù Ògún ọdún ogún àti márùn-ún 2025. Ògo ni f'Elédùà. Orí ètò yín ni láti inú ìwé ìròyìn ìjọ àgùdà jákèjádò ilẹ̀ Yorùbá náà ló tún gorí afẹ́fẹ́ lọ́sẹ̀ yìí láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ìlú Ìbàdàn. Àlùfáà Paul Àṣàwálé lóníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Bí kò bá wá lọ sí ọ̀run gan ńkọ́? Ìbéèrè kàyéfì yìí ni àlùfáà Ọ̀gọ̀dọ̀ yànnàná sójú ìwé kọkànlá ti CDA Rock tọ̀sẹ̀ yìí. Ẹ fara yín jìn nínú sísin Ọlọ́run ni o. Bíṣọ́ọ̀bù Ọdẹ́tóyìnbó ló gba àwọn olùrànlọ́wọ́ orí pẹpẹ níyànjú yìí. Àwọn bíṣọ́ọ̀bù ìjọ àgùdà lu ìjọba àpapọ̀ lọ́gọ̀ọ́ ẹnu. Apá ibo gan ni wọ́n lù lára wọn. Ìdáhùn rẹ̀ wà lójú ìwé kìíní ti The Catholic Herald tọ̀sẹ̀ yìí. Mẹ́ta lọ́kan mímọ́, àpẹẹrẹ ìṣèjọba rere àti ẹ̀mí ìṣọ̀kan ni. Látòrí àlééfà àga bíṣọ́ọ̀bù àgbà Adéwálé Martins ní gbólóhùn yìí ti jáde. Ojú ìwé kẹta ló wà lẹ́kùnrẹ́rẹ́. Bíṣọ́ọ̀bù àgbà Abégúnrin bẹ̀bẹ̀ àdúrà fún Nàìjíríà àti fàlàáfíà lágbàáyé. Àkọlé ojú ìwé kìíní nìyí nínú ìròyìn Catholic Weekly Independent ọ̀sẹ̀ yìí. Ìwà ipá sí obìnrin níwà mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé tó ń gògò sí i lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o. Ojú ìwé kẹwàá ló wà nínú ìròyìn Catholic Weekly Independent lẹ́kùnrẹ́rẹ́. Nísinsìnyí ẹ tẹ́tí sílẹ̀ báyìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. Àlùfáà Joseph Ọ̀gọ̀dọ̀ ló sọ béèrè pèsèjẹ kan sójú ìwé kọkànlá ti CDA Rock pé bí kò bá tilẹ̀ wá lọ sí ọ̀run kankan ńkọ́? Ó ní ìbéèrè yìí ló lè jáde lẹ́nu ẹni tó kọ̀ láti gbin nǹkan kan nítorí pé kò dá lójú pé ó lè rérè kankan kó, tàbí ẹni tó jẹ gbogbo èso rẹ̀ nítorí pé ilẹ̀ yẹn kò dá lójú láti wu èso. Ó sọ pé ní tòun o kì í ṣe iyèméjì ló ń sọ òun jí nípa ọ̀run bí kò ṣe ìfẹ́ yìí ló sì ń fúnni ní ìkóra ẹni níjàánu àti ìfaradà pẹ̀lú ayọ̀. Ó ní tí kò bá wá sí ọ̀run nígbẹ̀yìngbẹ́yín òun kò sọ nǹkan kan nù, ṣùgbọ́n òun ti wá gbélé ayé òun náà nù ni. Ó tún béèrè pé bí ẹ̀dá kan bá gbàgbọ́ nínú ọ̀run tó sì gbélé ayé rere pẹ̀lú ìrẹ̀lẹ̀ tí kò wá sí ọ̀run nígbẹ̀yìngbẹ́yín ó ní kí ló pàdánù? Ó ní ṣùgbọ́n bí òmíràn kò bá gbàgbọ́ nínú ọ̀run tó sì ń gbélé ayé alábátá tí ọ̀run àtìdájọ́ bá wá lọ wà kí wọ́n á lè rí rẹ̀ bákan náà. Ó fi kún pé gbogbo àwọn tó kọ́ ilé ìwòsàn gbogbo, ilé ìwé gbogbo àti àwọn ilé aláàánú káàkiri wọ̀nyí wọ́n rí gbogbo ẹ̀mí bí èso fún ayérayé ni. Ó kásẹ̀ rẹ̀ nílẹ̀ pé kí ẹnikẹ́ni má ṣe béèrè mọ́ pé bí kò bá wá lọ sí ọ̀run ńkọ́, ṣùgbọ́n kí wọ́n máa béèrè pé bí ọ̀run bá lọ wà ńkọ́? Ẹ fara yín jìn nínú sísin Ọlọ́run ni o. Bíṣọ́ọ̀bù Abẹ́òkúta Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé Ọdẹ́tóyìnbó ló gba àwọn olùrànlọ́wọ́ orí pẹpẹ ìyún ni àwọn altar servers níyànjú yìí níbi ètò kan táwọn ẹgbẹ́ náà ṣe tí wọ́n pè ní ọjọ́ kan pẹ̀lú bíṣọ́ọ̀bù. Ètò yìí ló wáyé ní gbàgede àwọn arìnrìn-àjò ẹ̀mí ní Oníkòkò lábẹ́òkúta. Bíṣọ́ọ̀bù ní àmì mímọ́ àti ti ìfara ẹni jì ló yẹ kí àwọn olùrànlọ́wọ́ orí pẹpẹ jẹ́ nínú ìsìn Ọlọ́run nípasẹ̀ ọ̀rọ̀ ẹnu wọn, ìṣe wọn, yálà nínú ìjọ tàbí láwùjọ. Ó tún kì wọ́n nílọ̀ nípa ìhùwàsí wọn.
ó ní ṣé wọ́n mọ̀ pé ìrínisí náà ní ìṣeni lọ́jọ́ ìwà wọn gbọ́dọ̀ máa fògo fọ́lọ́run ni láti lè jẹ́ ìmọ́lẹ̀ tí yóò máa darí àwọn ènìyàn ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà jàǹkànjàǹkàn nìròyìn yìí ló pèsè síbi àkànṣe ètò náà. Be committed to God's service, Bishop Odetoyinbo tells altar servers. Àwọn bíṣọ́ọ̀bù ìjọ àgùdà lu ìjọba àpapọ̀ lọ́gọ̀ọ́ ẹnu. Gẹ́gẹ́ bí a ṣe béèrè, apá ibo gan ni wọ́n lù lára wọn. Ìdáhùn rẹ̀ wà ní ojú ìwé kìíní ti The Catholic Herald bí ó ṣe ń sọ pé gbogbo àgbáríjọ àwọn bíṣọ́ọ̀bù ìjọ àgùdà ló ti bu ẹnu àtẹ́lu ìṣekúpani onísàn ẹ̀jẹ̀ ní ìpínlẹ̀ Benue pẹ̀lú ẹ̀kún omi tó ń gbèèyàn gbé dúkìá ní ìlú Mọ́kúà tí í ṣe ìpínlẹ̀ Niger. Wọ́n ṣàpèjúwe ìsàn ẹ̀jẹ̀ náà gẹ́gẹ́ bí ẹ̀mí àlùjànnú àti pé bí ìpínlẹ̀ náà kò ṣe rí nǹkan ṣe sí jẹ́ ìwà ìkà burúkú àti ìjákulẹ̀ òfin orílẹ̀-èdè yìí. Pẹ̀lú àwọn gbólóhùn tó nípọn nínú ọ̀rọ̀ wọn tí ààrẹ wọn fọwọ́ sí, ìyẹn ni bíṣọ́ọ̀bù àgbà Most Reverend Lucius Iwejuri Ugoji. Wọ́n ní ẹgbẹ́ yìí ní pẹ̀lú ọgbẹ́ ọkàn àti ìpòrúru ẹ̀mí lórí ìwà ibi tó ń gbẹ̀mí àwọn ọmọ ìpínlẹ̀ Benue làwọn fi gbé gègé kọ̀wé yìí sí àwọn ìjọba orílẹ̀-èdè yìí. Wọ́n ní pàtàkì jùlọ bí wọ́n ṣe ń jẹ́ kí irúfẹ́ ìwà ibi yìí kan náà máa gbilẹ̀ nípínlẹ̀ náà. Bloodbath in Benue, Deluge in Mokwa, Catholic bishops slam government. Mẹ́ta lọ́kan mímọ́, àpẹẹrẹ ìṣèjọba rere àti ẹ̀mí ìṣọ̀kan ni o. Látòrí àlééfà bíṣọ́ọ̀bù àgbà Adéwálé Martins ní gbólóhùn yìí ti jáde. Ojú ìwé kẹta ló wà lẹ́kùnrẹ́rẹ́. Bíṣọ́ọ̀bù ní ayẹyẹ ọdún mẹ́ta lọ́kan mímọ́ jẹ́ àdìtú ìjìnlẹ̀ ìgbàgbọ́ ìjọ àgùdà, èyí tí ó ń fi ìdí ẹni mẹ́ta nínú Ọlọ́run kan ṣoṣo múlẹ̀, ìyẹn ni Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ó ní láwòrán mẹ́ta lọ́kan yìí la dá ènìyàn pé kí wọ́n wà ní ìṣọ̀kan pẹ̀lú ara wọn. Èyí ló farahàn nínú ẹbí, nínú ìdọ́rẹ̀ àti nínú ìjọ. Ó ní ẹnì kọ̀ọ̀kan nínú mẹ́ta lọ́kan yìí ló dá dúró síbẹ̀ tí wọ́n sì tún jẹ́ ọ̀kan ṣoṣo, tí wọ́n sì ń ṣiṣẹ́ papọ̀ níṣọ̀kan láìsí owú tàbí ìdàrúdàpọ̀. Bíṣọ́ọ̀bù àgbà yìí ní ìdí ìtàn òun yìí ni pé kí ènìyàn wá wò ó tó bá jẹ́ pé àwọn ẹ̀ka ìjọba yìí wá fàwòrán mẹ́ta lọ́kan hàn nínú ìṣèjọba wọn láìsí ìdíje láàrin ara wọn tàbí ìmọ̀tara ẹni nìkan, tí àfojúsùn kan náà bá tún wà pẹ̀lú ìbọ̀wọ̀ fúnra ẹni àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìfẹ́ àwọn ará ìlú nínú. Ó ní ǹjẹ́ ilẹ̀ Nàìjíríà kò wá ní dàbí paradíṣe bí? Ó wá ní ẹ̀kọ́ tí mẹ́ta lọ́kan wá kọ́ ẹ̀dá ni láti máa gbé nírẹ̀pọ̀ pẹ̀lú inú rere àti ìfẹ́ sí ara wọn. Bíṣọ́ọ̀bù àgbà Abégúnrin bẹ̀bẹ̀ àdúrà fún Nàìjíríà àti fàlàáfíà lágbàáyé. Àkọlé ojú ìwé kìíní nìyí nínú ìròyìn Catholic Weekly Independent ọ̀sẹ̀ yìí. Nígbà tó ń sísọ lójú àkànṣe àdúrà Pentecost ọdún yìí ni bíṣọ́ọ̀bù àgbà ìjọ àgùdà tilẹ̀ Ìbàdàn Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrin bẹ̀bẹ̀ àdúrà fórílẹ̀-èdè Nàìjíríà àti fàgbáyé lápapọ̀ kí àwọn ìwà ọ̀daràn, àìṣòdodo, ìṣekúpani pẹ̀lú ogun tí àwọn ọmọ ẹ̀dá ń gbé kọlu ara wọn lè bá àdáwọ́ dúró. Lójúbọ Our Lady Queen of Nigeria lẹ́lẹ́ta ló ti gbàmọ̀ràn yìí lọ́jọ́ 7 oṣù kẹfà ọdún yìí. Ọ̀pọ̀ àwọn àlùfáà àti àwọn ọmọ ìjọ pẹ̀lú àwọn àlejò ló péjọ síbi àkànṣe àdúrà ọlọ́dọọdún náà láti bẹ̀bẹ̀ fún àwọn ohun tí wọ́n ṣaláìní. Ìwà ipá sí obìnrin níwà mo fẹ́ lówó, mo fẹ́ kọ́lé ní dandan tó ń gògò sí lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ìjàkadì ńlá ni àti dáwọ́ ìwà ipá sí àwọn obìnrin dúró lórílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Catholic Weekly Independent wá ló ṣe ní láàánú pé àkókò tí a wà yìí táwọn ẹ̀dá fẹ́ fipá lówó yìí ti wá mú ìwà ipá sí àwọn obìnrin túbọ̀ burú sí i.
ó ní àwọn obìnrin ló ń fara gbá lọ́pọ̀lọpọ̀. Ó wá ní ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ọkùnrin gbẹnu tán, ó sì tún dàbí ẹni pé àwọn obìnrin fẹ́ràn owó ju ohunkóhun lọ. Ó fi kún pé ọ̀nà tí à ń gbà rí òkùtù àwọn ènìyàn lẹ́gbẹ̀ẹ́ títì àti ládùúgbò káàkiri báyìí kò ṣeé fẹnu sọ. Ó wá ní gbogbo ìgbà ni wọ́n ń ká ẹ̀yà ara ènìyàn mọ́ àwọn tó ń kánjú ọlà lọ́wọ́, àti pé àwọn obìnrin ló ń ṣàgbákò ìwà ibi yìí jù láwùjọ wa. Ó ní àwọn aṣíwájú rere ni kò sí mọ́. Ó wá ní lọ́nà ti ẹ̀sìn, ìdámẹ́wàá àti owó ọrẹ ló jọ àwọn wọ̀nyí lógún ju ìgbàlẹ̀ ẹ̀mí ẹ̀dá lọ. Àwọn ọ̀dọ́ ní tàwọn àwọn ọ̀dọ́ ní tàwọn kò sì fẹ́ kọ́ṣẹ́ tàbí ṣiṣẹ́ làágùn mọ́. Ó ní kò sótìtọ́ mọ́, kò sì sódodo mọ́. Mo fẹ́ lówó, mo fẹ́ kọ́lé ni. Ó wá kásẹ̀ rẹ̀ ńlẹ̀ pé nítorí pé kò ságbà mọ́ ni kò sásíwájú rere mọ́. Ó wá béèrè pé ibo wá là wá yà sí báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Àfi kádùúrà túbọ̀ pọ̀ sí i, kọ́lọ́run ó gbẹ̀dá lọ́wọ́ àwọn ẹni ibi. Tó kì í dùn kọ́pọ̀, síún báyìí lọ́bẹ̀ oge. Tọ̀sẹ̀ yìí ò tún ní jù báyìí lọ láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV. Ǹjẹ́ títí ọ̀sẹ̀ tí ó ń bọ̀, èmi olólùfẹ́ yín àlùfáà Paul Àṣàwálé ló ń gbàdúrà pé ká tún fi ire pàdé.